Okay. Ọ̀rọ̀ bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo fẹ́ sọ. Ta ló ń jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn náà? Ó wà ní ẹni pé mo dárúkọ ẹ̀ sí torí mi ní parọ́ ọmọ kan tí ò bá dẹ̀ ṣẹlẹ̀ lójú. Ẹ ní sọ bẹ́ẹ̀ ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe tó popular lẹ́kọ̀ọ́ ni. Bẹ́ẹ̀ ni ó popular ẹ̀rí tẹ́ lọ sí comment section àwọn èèyàn gan ti bí mo ṣe kọ́ síbẹ̀ báyìí pé lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn èèyàn ti sọ pé Ẹ jọ̀ọ́ ṣé lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ṣé under CAC ni? mi rò bẹ́ẹ̀ mi ò lọ ṣọ́ọ̀ṣì mi mọ ṣọ́ọ̀ṣì ọ̀tá Agége náà ló wà. Ó yá ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀. Ó wá sí London so bí èèyàn kan ṣe invite mi nìyẹn pé kí n pé ẹni yẹn pé àwọn ṣe prayer nǹkan pé ó dẹ̀ gbúdọ̀ pé ká lọ síbẹ̀ mo lọ kí ẹni yẹn ní ṣọ́ọ̀bù ni so ló wá ní òun lọ sí church pé ká jíjọ lọ bá ṣe débẹ̀ nìyẹn aṣáà jíjọ lọ adébẹ̀ so gbàtà débẹ̀ ó wá ń gbàdúrà ó ṣáà ríran sí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ló wá ní kí kúnlẹ̀ mo ní mi ò kí láìkí máa gbé kí máa kúnlẹ̀ kan máa gbọ́wọ́ lé mi lórí mo ní mi láìkí ó wá ní òkè ó ní no problem ó ní kí n jókòó so ó ṣáà ríran tó máa rí ló wá ní ó ní àwọn kankan dẹ́wà tó ń fẹ́ sọ fún mi ṣùgbọ́n èrò pọ̀ bí ó ṣe mo lè dúró kóhun àbí kí wọ́n á bá ò níbi tóun dé sí òkè èmi tí gbogbo èmi ni pé bóyá ó dé sọ́dọ̀ àwọn fámílì ìkànnì bẹ́ẹ̀ni òkè ó wá fún mi ní postcode ibi tó wà so àwọn á rí pé àkótí ẹ̀ jìnnà sí ilé ọ̀dọ̀ mi bí àwọn alókè mo ṣe lọ nìyẹn mo kàn fẹsẹ̀ mo wá scroll lọ mo ṣe wá dé wọn ni àwọn tẹ́ ẹ dé sọ́dọ̀ wọn dà ó ní B&Q ní bí mo ní mo ní bí dẹ́dà bí mo ṣàjókòó àwa mo ní kan tẹ́lẹ̀ fẹ́ sọ lẹ́ẹ̀kan oníkan tó máa ṣẹlẹ̀ ni pé màá bọ́ gbogbo aṣọ mi mo ní màá bọ́ṣọ mi ó ní mo ní láti ṣe kí ni ó ní ìgbà ẹ ló ṣe máa sọ nǹkan tó máa sọ mo ní ṣe ẹ fi àṣẹ sẹ́nu ni àfi èyí tá a ti sọ̀rọ̀ yìí máa káàdì táìmù tí smartphone wà ní màá ní picture ẹ̀dá ní straight. A máa wá picture ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ní fọ́tò ẹjọ́ ẹ send ẹ̀ sí mi. Fàájà 2025 Fàájà 2025 ẹ máa sọ̀rọ̀ náà. Iwájú mẹ́ta lọ́kàn bàbá yìí kò ń ṣe bàbá ọmọ kékeré ni bàbá bá wò ọmọdé ni ẹbí ẹgbẹ́ àbúrò mi gan ló máa jẹ́ bọ́bọ́ ìbú aṣọ ẹ̀ ni orí ìhòòhò wọn á lókè mo ní mò ń bọ̀ báyẹn mo ṣe sílẹ̀kùn nìyẹn tí mo sọ̀kalẹ̀ tí mo lọ wọn á pe àǹtí tajìjọ lọ mo ní àǹtí mo ní báwo lẹ ṣe mọ mánu yẹn sí olórí ìran gan olódà mo ní mo lẹ wà kẹ́fù o mo lẹ ṣọ́ra yín o so mo wá dákẹ́ mi ìsọjú ó yà àti ẹ̀ṣẹ̀ àbí ìyàwó mi pé kí ló ṣẹlẹ̀ mo ní kò sí kankan ó tó bí 4 days bí mo ṣe tẹ̀ré lọ sí ọ̀dọ̀ àbúrò mi kan nìyẹn lérí àwọn ilé mi bẹ́ẹ̀ ni lady kankan wọlé ni lady yẹn wá ní olórí burúkú máa ń kó báyìí tó ń pè ní lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣe ó pé ń ló sọ pé kó ń wá rí ń ló ń wá lọ síbẹ̀ ló wá fẹ́ bá òun sùn mo kà sára mo ṣe bíi pé mo wá lọ sọ́dọ̀ àǹtí yẹn mo ní àǹtí mo ní máa yẹn mo ní ẹ wà kẹ́fù mo láwọn èèyàn mà ti wá fẹjọ́ ẹ̀sùn mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ó sọ pé òun fẹ́ bá wọn sùn mo ní the same thing ló fẹ́ ṣe fẹ́mi náà o. So wọ́n á wá gba owó yín ní UK wọ́n á tún fẹ́ gba abẹ́ lọ́wọ́ yín. Ẹnìkan sọ wípé his name is Ọlátúnjí Tàlàbí ẹ jọ̀ọ́ ẹ ṣáà bá mi wá fọ́tò ẹ̀ lórí social media mi mind ẹ jọ̀ọ́ ẹ máa sọ̀rọ̀ lọ. ṣe rí i pé mi ò parọ́ ọmọ bẹ́ẹ̀ni tó bá dúró báyìí kó dúró màá sọ lójú ẹ̀ so ló wá ní mo ṣàwá sọ fún àǹtí tí mo tẹ̀lé lọ àkọ yẹn mo wá ṣàlàyé fún ó ní wọn ọlọ́wọ̀n yẹn náà ti wá fẹjọ́ ẹ̀sùn mo lókè nígbà tẹ́mi wá lọ Nàìjíríà mo wá dé Nàìjíríà so àwọn sọ̀rọ̀ pásítọ̀ mo láwọn churches tó ń ṣe jákujàku wọn mo ní bí mo ṣe lọ church kan ní àdúgbò mi nìyẹn o ni mo wá dárúkọ ẹ̀ mo ní lẹ́sẹ̀kẹsẹ̀ wúmọ̀ ẹ ní tẹ́nàtì bẹ́ẹ̀ ni madam kílẹ̀ wá lọ síbẹ̀ olórí burúkú ni ní Nàìjíríà ni o olórí burúkú ni ó ní àkáǹtì bàbá ẹ̀ ló ọmọ àdó náà pé ó lákáǹtì bàbá ẹ̀ ló gbé ládùn mo ní work thank you ó láburú ọ̀rẹ́ òun ni ó ní ṣọ́ọ̀ṣì ẹ̀ lòún lọ tẹ́lẹ̀ lágége ó ní àṣẹ ló ń lò ọwọ́ ẹni tó ti gba àṣẹ ẹni yẹn wá rìpọ́ọ̀tù ẹ̀ lórí FM ní London bí pé kó bá ń gbé àṣẹ òun o pé torí
ó lóun fẹ́ yá àṣẹ yẹn lọ sí London pé àtìgbà tó dẹ̀ ti yá lọ kò dá padà mọ́. Mi kàn fẹ́ dárúkọ ẹni tó wà lórí prógrámù ní ọjọ́ tó tẹ́ni yẹn pé prógrámù yẹn pé kọ́ máa ń sọ fún kó dáṣẹ̀ ń padà pé. ẹjọ́ ẹ dárúkọ wọn ìyá mi ẹjọ́ wọ́n jọ ń lu àṣẹ ní ẹ dárúkọ wọn lórí ibú làwọn bí wọ́n ti bà ayé jẹ́ bọ̀rún jẹ́. ó lọ yá àṣẹ bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ló lọ yáṣẹ ó lọ yáṣẹ yẹn ó fi wá sí London ìgbà tó lórówó nídìí àṣẹ kò fẹ́ dáṣẹ yẹn padà fẹ́ni tó ti lọ gbàṣẹ ẹni yẹn wá mú ẹjọ́ ẹ̀ wá sórí FM ẹni yẹn wá ń pariwo pé kó bá ń wọ̀ ọ̀nà kó bá ń gbé òpin. ṣẹ́ni yẹn pásítọ̀ lẹ́ni yẹn ni àbí oníṣẹ̀ṣe lẹ́ni yẹn. kì í ṣe pásítọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni pásítọ̀ ẹni tó lọ yáṣẹ lọ́wọ́ ẹ̀ ìyẹn òun ṣe pásítọ̀. mo rò páwọn ibẹ̀ làwọn pásítọ̀ kọ̀ọ̀kan ti lọ ń gba àṣẹ wọ́n fi ń gbowó lọ́wọ́ ọmọ ìjọ. There is only one pointer to that. Orúkọ tó wà ní ìwé yìí wọ́n mọ̀ pé kò ṣiṣẹ́. ẹni yẹn wá mú àǹtí kan wá ń ṣe program ìgbà ipò tí sí smartphone àǹtí kan wá ń ṣe program lọ́wọ́ ní FM bọ̀bọ́ yẹn wá pè wọlé pé kí wọ́n bá òun sọ fún pé kó dá àṣẹ ń padà o pé ọwọ́ òun ló ti gbà lọ sí London pé ó dẹ̀ ti lo àṣẹ yẹn tán instead kó dẹ̀ dá padà. Kò fẹ́ dá padà. ó dẹ̀ pé ọjọ́ kò dá padà so tẹ́nàtì mi yẹn wá sọ fún mi madam yẹn wá sọ fún mi nígbà tí mo lọ sí Nàìjíríà madam yẹn wá sọ fún mi pé kí ni mo wá lọ sí church ẹ̀ àkíní mo ló kàn wá ṣe crusade mo ní sísá mi kan ló kàn ní kí n tẹ̀lé ọ̀nà tá a jọ lọ oníta ni ó dárúkọ ẹ̀ gangan tó ń jẹ́ ó ní church ẹ̀ lòun lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Agége ó ní wúmá yìí níbi tí ó dá lójú dé ó ló máa sọ pé madam ọmọ tó gbé dání yẹn kì í ṣọkọ ẹ lónìí o ó lọkọ ẹ ní ẹdẹ máa wà lẹ́gbẹ̀ẹ́ ó ní túlé tó tó láyé yóò sí ó ló máa sọ pé owó tó ta sétí aṣọ yẹn o tó o bá mu sílé àìsàn ló máa fi wò. bẹ́ẹ̀ ni wọ́n ní bó ṣe máa ṣe ní ṣọ́ọ̀ṣì ẹ̀ nìyẹn àwọn tó bá lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ wọ́n á máa gbọ́n sí i tó bá mẹni tó ń sọ̀rọ̀ yìí tó bá gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá láyà kó jáde síta kókò front. so tán bá rí fọ́tò yín yìí wọ́n máa mọ̀ pé yín ni. lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ sọ pé program tó wá ṣe ní Deptford. yíyàwó ló wá ṣe program ọ̀ràn yẹn. year 2000 now. 14 ló máa jẹ́ yẹn around 14-15. kò sí problem. àwọn èèyàn bá mi wá fọ́tò ẹ̀ jáde máa gbé sáyé a gbúdọ̀ liberate àwọn èèyàn wa ìyá mi. wọ́n ní babaláwo ní bàbá ẹ̀ ní ọmọ adó ní bàbá ẹ̀ wọ́n ní babaláwo ní bàbá ẹ̀ wọ́n lákàntì bàbá ẹ̀ ló gbé. tẹ́ bá rí kinní náà báyìí torí gún mi tó dàbí adìyẹ tó gbòó ti pa báyìí. ó rẹ́ni tó rí rùmùrùmù ó fẹ́ sàbá. ẹ̀yin obìnrin. àwọn most of àwọn pásọ̀ wọ̀nyí wọ́n ti bayé jẹ́. bẹ́ẹ̀ni. wọ́n ti bayé jẹ́ káwọn èèyàn kan jára wọn tó bá pe ọlọ́run ẹ tó mọ ọlọ́run ẹ tí ọwọ́ ẹ bá mọ́ tí inú ẹ mọ́ tó bá ti ṣèkà kó dẹ̀ bá ọlọ́run ẹ sọ̀rọ̀ lọ́sàn-án àti lóru ó máa gbọ́. ẹ ṣé ìyá mi. ó máa gbọ́. mi ní wá yín tì liberation.